tí wọ́n gbé ẹ̀sìn Islam dá ní Nàìjíríà àti káàkiri àgbáyé tí wọ́n ṣe dáwà Alhaji Muhammad Saheed ọmọ Shitu ọmọ Èkó àdèlé ọmọ onísàlẹ̀ Èkó bàbá salamu aleykum sa. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àwọn kúrẹ́ dé àsìkò yìí sà ẹ káàbọ̀ sí Nàìjíríà fún àwọn tí wọ́n wòye káàkiri àgbáńláyé a fẹ́ kí ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ní délẹ̀délẹ̀ àti ibi tẹ́ ti wá gan-an. tó orúkọ mi ni Saheed Shittu mo jẹ́ ọmọ bíbí ìlú Èkó mi ìbéèrè mi lọ́wọ́ mi náà. ọmọ bíi ìlú Èkó ká wá sọ nípa iṣẹ́ dáwà iṣẹ́ àfáà à ń ṣe àlùsùnà bó ló ṣe bẹ̀rẹ̀ kékeré lẹ ti mú ni àbí ohun tí ẹ pààyàn lójú ọ̀nà tẹ̀sí wọn pọ́nkán. àkọ́kọ́ bẹ́ẹ̀ mọ́ mi àti dáàdì mi mùsùlùmí wọn. Alhamdulillah. àwọn òbí ẹ̀rọ pé kò sóbi tí ẹ pé ó máa bí ọmọ tí ò ní sọ fọ́mọ ẹ̀ pé kó máa kírun kò sóbi náà tí ẹ pé tó bá bímọ kò wá ní sọ fọ́mọ ẹ̀ pé ìwọ ọmọ mi máa kírun àbí máa kírun àwọn òbí wa ń pò ká máa kírun gbọ́ àwa ṣe títí wá lọ́dún nígbà tí mo dàgbà mo ti dàgbà dáadáa mo ti bí ọmọ first born mi èmi ò kírun gbogbo báwọn òbí wa ṣe ń bá wa sọ olúkálùkù ń ṣe tiẹ̀ lọ ni gbà àti kó lọ́dún wọn tí mo ti kó lọ́mọ tí mo ti kó lé láti tí mo ti sáńlé láti jọmọ 8 years mo ti sápò lé mo ti ṣe láìfì tèmi lọ́gbòrò ìgbà tí mo wá dàgbà mo ti bí ọmọ first born mi tí mo rin àwọn ìrìn àrè mo rìnrìn jákujàku káàkiri ìgbà tí mo wá yí padà bí mo ṣe yí padà Ọlọ́run bá gbàdúrà mi láti jẹ tó ń kírun bí mo lè ṣe bẹ̀rẹ̀ láti máa jẹ tó ń kírun báyìí náà ni mo Ọlọ́run gbé mi pàdé súnà níbi mo. Sallallahu alaihi wasallam lọ́dún òsà. lẹ́sẹ̀kẹsẹ̀ lápẹ́ 2000. bíi 25 years ago. Yes. Èkó náà ni àbí ní ìlú òyìnbó lọ́hùn lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Èkó ni Lagos Island. àti ó dàbọ̀ ni pé ní Lagos Island yẹn àwọn ní àlùsùnà pọ̀ bẹ́ẹ̀ dáadáa gan-an. bẹ́ẹ̀ni nígbà tí mo yí padà tí mo yí padà yẹn first àfa onísùnà tí mo kọ́kọ́ mọ̀ Ustaz Komorudeen Ajalani. tó ní nígbà tí mo yí padà èmi sábà pé àwọn èèyàn kírun àwọn àfọ ní òun ẹbí mọ̀ pé lè jẹ́ àfọ onísùnà lè jẹ́ àfọ oníbídíà èmi kàn bẹ́ẹ̀ lọ́pàá ọlọ́njọ́ ṣàánú mi mo fẹ́ mọ̀ àwọn tó ń sọ òdodo bí mo yẹ sọ pé kọ́lọ́njọ́ mo fẹ́ mọ̀ àwọn tó ń sọ òdodo tí mo ṣáà ń gbìyànjú àti wá àwọn tó ń sọ òdodo ọ̀rẹ́ mi kan àwájọ lọ jẹun ní Apọ́gbọ̀n bí ká ti lọ jẹun ọ̀rẹ́ mi yẹn wá sí pé wá torí ìyẹn ọmọ àfa lòun àwọn tó ń ṣe bóyá ń ṣe àwọn náà àwọn nìyẹn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi yẹn ló wá mú mi lọ síbi wáàsí Àmírù Àjàlá torí èèyàn kan tó dúró síbi bus stop tó ń dàrẹ́tì àwọn èèyàn pé àbíbá ẹni wọn ti ṣe wáàsí ó ń dàrẹ́tì àwọn tó ń lọ wáàsí. lára àwọn àfa wọn. lára àwọn àfa àwọn Àmírù Àjàlá àwọn ẹni wọn ń dàrẹ́tì àwọn èèyàn pé báyìí ni ìjọ ti ń ṣe wáàsí yẹn tó ń júwe ewúro yẹn fún wọn bọ́n ṣe ń júwe ewúro wọn rò pé bóyá bí wáàsí àwọn náà lọ torí pé mi ti ní rúgbọ̀n pé mi ṣe ní padà mú fi rúgbọ̀n mi lẹ̀ mi ò ṣe pé bí àfa àkọ́kọ́ lórí mi fi rúgbọ̀n lẹ̀ mọ́kàn fi rúgbọ̀n tèmi lẹ̀ pé bí mo yí padà ẹ̀mí mi mo lọ lé bàbá bá mi gẹrun mi wọ́n sì gẹrun mi fún mi tán bàbá wa fẹ́ bá mi fáwọn gbọ̀n máa ní fi rúgbọ̀n mi lẹ̀ pé ẹ̀mí mi kọjá ẹ̀mí filẹ̀ mo lè fi rúgbọ̀n lẹ̀ ní irúgbọ̀n yẹn lọ́mọkùnrin yẹn rí ló fi sọ fún mi pé ló fi sọ fún wa pé ibẹ̀ yẹn ni mo wá wò pé àwọn èèyàn yín rìn bẹ́ẹ̀ yẹn o ẹ lọ bá wọn. kí ló kàn ń pẹ̀lú ibi tó ń sọ lọ́rẹ́ mi yẹn wá ní àwọn tó ń ṣe bọ́lé ṣe nìyẹn bẹ́ẹ̀ jẹ́ mú ẹ lọ́bẹ̀ lọ́rẹ́ mi yẹn fi mú mi lọ sọ́dọ̀ Ustaz Komorudeen Ajalani tó ti ṣe wá sí lọ àwọn wa gbọ́ wá sí wọn ibẹ̀ kò sí gbọ́ wá sí wọn tí mi náà wà pa òdodo làwọn ilé sọ nítorí tí mo fi gbà pé súnà tí mo fi gẹ́ẹ̀tì ni nípa súnà níbi mọ́ sallallahu alaihi wasallam ẹ wá rìnrìn àjò yẹn bí ọdún mélòó kó tó dé bí ẹ kàtàkù sí òkè òkun. nígbà yẹn tí mo bẹ̀rẹ̀ láti lọ sí wáàsí Àmírù Àjàlá àwọn ọ̀rẹ́ mi yẹn
ìkan jẹ́ Karamo, ìkan jẹ́ King Kong Shehu, bàbá kan náà ló bí wọn, bàbá kan náà ìyá kan náà, but ọ̀rẹ́ mi làwọn méjèèjì ọkọ̀jọ jẹ́ tẹ̀gbọ́ntàbúrò ni, but àwọn máa ń bá àwọn méjì ṣọ̀rẹ́. Àwọn méjì ẹni máa kọ́ mi kéwú pẹ̀lú àwọn àbúrò wọn Bílíkì Kúbúrà, ọmọ àwọn ẹ̀ torí àwọn máa fà ní wọn, àwọn ẹ̀ máa ń kọ́ mi kéwú. Mo kéwú díẹ̀ lọ́dọ̀ wọn, mo wá lọ sílé kéwú bàbá Kamali Dini ní Ọbádínà lẹ́kọ̀ọ́. Nígbà tí mo lọ lé kéwú bàbá Kamali Dini lọ́bádínà, mo kó ń bẹ̀, mo wá lọ sí mi ò tí kó bẹ̀, mo wá lọ sílé kéwú sásùkò mọ̀dínà Àjàrà, mo wá lọ lé kéwú tiwọn náà. Mo fẹ́ lọ lé kéwú dáadáa sí, mo fọ́ wá lọ sí Mọ́ríkàsì. ẹ lọ sí Mọ́ríkàsì náà. Lágbègbè bẹ́ẹ̀ ni. bọ̀ ṣé Adam ṣe wà láyé ń gbà yàbọ̀ ti lọ. lójú ayé ṣèkwa Abibulayi Adam Alori kọ́lọ́jọ́ pẹ́ fún wa. aláma mi. Bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ àwọn mo kéwù bẹ̀. nǹkan tẹ́ ẹ ti wá ẹ ti bá pàdé ńbẹ̀ náà. mo grapple ní wọn bá díẹ̀ mbẹ́ bọ̀ torí nǹkan kan ló gbé mi kó mbẹ̀. kí ni. ẹ fẹ́ mọ. pẹ̀lú ògo Ọlọ́run a ti sọ pé exclusive ni a délẹ̀ dáadáa pẹ̀lú ògo Ọlọ́run. mo fẹ́ ka owó ìfúbẹ̀ ìjọba fẹ́ kí n sọ́mà sọ o. Bismillah. tó ohun tó gbé mi kó bẹ̀ ni pé nígbà tí mo wà lékè wọ̀ yẹn mo ń lọ lékè wọn èmi ń láìkì ẹni tí bá fẹ́ wà pẹ̀lú afa ṣẹlẹ̀ lè bá mi gbé fóònù. ẹ̀rọ àbí ìṣàwà Bismillah. torí ọlọ èèyàn kan bí ó ní kí lórúkọ ẹ ẹni tó bá ṣe kóòdù ló ń pè é. ohun tó gbé mi kó bẹ̀ ni pé mo wà lékè o mo láìkì ẹni tó máa increase ìgbàgbọ́ mi torí pé tí mo wá Ọlọ́run ni mo fẹ́ dáhùn ìgbàgbọ́ mi sọ Ọlọ́run dẹ̀ rise pé yes Ọlọ́run nìkan ló lè ṣe gbogbo kan nígbà tí mo wà lékè o tí àáfàá kan wá sí ó jẹ́jọ́ Jímọ̀ èèyàn kan wá wọ jàlámíà dúdú ó wọṣọ dúdú ó wọ gbogbo nǹkan dúdú ọkùnrin àbí ọkùnrin ó wá kí Jímọ̀ ṣé àpẹ tí ìmáàmù bá dẹ̀ ń ṣe kútúbà lọ́wọ́ ojú ìmáàmù ni gbogbo ẹ̀kọ́ ni a máa wò ojú àwọn yẹn ń wo ojú ìmáàmù tó ń ṣe kútúbà lọ́wọ́ ìmáàmù bá sọ pé onítọ̀hún tó ń wo òun yẹn fẹ́ sàsóhun wọ́n ò gbà á lórí múmbàrí wọ́n ní ó fẹ́ sàsí ẹ̀kẹ́ ó wá gba owó ẹ̀gbọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mi ò lè tẹ̀lé ohun tó gbé mi kó bẹ́ẹ̀ nìyẹn mi ò jà kúrò ń bẹ́ẹ̀ mi ò jalè kúrò ń bẹ́ẹ̀ tó gbé mi tó gbé mi kó bẹ́ẹ̀ mo wá kó ìgbà tí mo wá kó mo wá dúró ọ̀pẹ́ sígbà kan lọ London mo fi lọ London mo wá lọ kéwú díẹ̀ London. ilé kéwú wà ń bẹ̀ náà. ilé kéwú pọ̀ bàjẹ́ London wọ́n ti náà parí. ṣé ẹ sì rí nǹkan tẹ̀ ń wá ń bẹ̀ náà. ó pè mí. really. yeah. èyí tẹ́ ẹ̀ ní Nàìjíríà bẹ̀rẹ̀ tí a padà pàdé ẹ̀. bẹ́ẹ̀ ni torí pé àwọn yẹn ò ní dímọ́nì yín kù wọ́n ní dígbàgbọ́ yín kù wọ́n máa sọ bọ́lá òṣè sọ gangan wọ́n lè máa sọ wọn ní kópa yàǹkan míì sí lẹ́mìí nítorí Ọlọ́run nìkan ló máa gbé sí lẹ́mìí ìyẹn àwọn àfáà tó jìnnà níbẹ̀. ṣé èbó ni wọ́n nàbí Yorùbá. òyìnbó ni mo kéwú lọ́dọ̀ ẹ̀. ajẹ́ pé bí àṣà àtòyìnbó làwọn tó fi kún. àṣà àtòyìnbó kọ́ Ọlọ́run sọ pé Ànábì sọ pé. làwọn tẹ̀lé. àwọn bẹ́ẹ̀. bàbá èyí tí àwọn á mọ̀mọ́ yín dáadáa ó ní kọ́lọ́n paná adẹ́bọrẹ́ àwọn eléyìí ẹlẹ́bọ ni wọ́n àwọn eléyìí wọn ò ṣe bó ṣe yẹ àwọn eléyìí ìgbà wo ni kí nìyẹn ló ta kìjì sí lọ́kàn pé bẹ̀rẹ̀ sí ń ṣe lè pàápàá lórí afẹ́fẹ́ social media space. ní 2020 iye wo ni mo ariwo ibẹ̀ ẹ̀rọ náà 2017. bí ọdún mẹ́jọ sẹ́yìn. bẹ́ẹ̀ni 2016-17 ni mo bẹ̀rẹ̀ ariwo yìí nígbà tí mo bẹ̀rẹ̀ ariwo yẹn mo ti máa ń wo gbogbo yàmàyàmá táwọn àfáà máa ń ṣe bí káfà máa sọ fáwọn èèyàn pé òun máa ṣọṣẹ àwúre fún ẹ òun máa ṣọṣẹ ìtajà fún ẹ gbogbo nǹkan yóò dẹ̀ sínú Islam wọ́n dẹ̀ fi kíní yìí káwọn àwọn èèyàn ní jẹ́ pé kò rújú wọ́n á tún máa wá fi àwọn èèyàn sí intellectual bondage débi pé wọ́n kópa àsáwọn èèyàn lẹ́mìí ohun tó lè
máa fọ káàkiri orí igi wọ́n gbé fíìmù ni nà ṣèbí inú fíìmù náà máa ti ṣe gbogbo ẹ̀ kò rí nà irọ́ náà pa náà torí pé ó yé mi dáadáa pé irọ́ ni kápẹ́ ọ̀kan tí ò yé mi èmi náà máa pa ní. Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ gbé mi kí n kéwú díẹ̀ lọ́dọ̀ wọn tí mo understand àwọn èèyàn wẹ̀ ó mọ̀ọ́mọ̀ gbé mi gba ọ̀dọ̀ wọn kọjá kí n lè rí irọ́ tó ń pa